Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí kékeré mi bá ti gba kó wa wà tí àsìkò tàbá wà lápá ibi tẹ wà níbẹ̀ wọn. Mo ṣẹ̀ṣẹ̀ ṣe prógrámù kan tán láìpẹ́ lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn nílẹ̀, ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel ní Ìbàdàn. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Tá bá wo ọ̀rọ̀ Muyideen, ọ̀rọ̀ Àgbàlá Gabriel, a mọ̀ pé Àgbàlá Gabriel wọ́n ń gbìyànjú, wọ́n ṣe fárá, wọ́n ṣe fún Ajero. Olódùmarè á túbọ̀ máa ràn yín lọ́wọ́ Àgbàlá Gabriel. Iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀ ní ṣe lásán. Olódùmarè ò ní jẹ́ kí ẹ ti ẹnu pé ẹ ran àwọn èèyàn lọ́wọ́ kẹ́ ẹ gba ẹ̀bi. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ jẹ́ ti bí ìsáná ká ti bẹ̀ kí èso ògùn. Àwọn nǹkan kan wà tó máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò kí ń wò jinlẹ̀. Wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́, amúkùn ní òkèlè ń wò ní ẹ wò sàlẹ̀. Bàbá wa Àgbàlá Gabriel, oríṣiríṣi lọ̀pọ̀lọpọ̀ ń sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ń blame Àgbàlá Gabriel, ọ̀pọ̀lọpọ̀ ń blame Muyideen pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ sì ń jáde wọ́n ń blame ìyàwó Muyideen pé alátẹnujẹ ni. Mo wo fọ́nrán kan láìpẹ́ yìí, arábìnrin yẹn sọ pé ìyàwó Muyideen alátẹnujẹ ni, òun pẹ̀lú Àgbàlá Gabriel jọ ní nǹkan pọ̀ ni, náà bá jọ ní nǹkan pọ̀ kí ló dé, ọ̀dọ̀ ọkọ ẹni là ń lọ, ọkọ ẹ̀ bá ti ń lọ tí mi bá ń fà kíkàrà wọn ẹ̀ kó tẹ̀lé olójú kòkòrò nǹkan kan, ìyẹn ọ̀tọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń blame Àgbàlá Gabriel pé Àgbàlá Gabriel olójú kòkòrò ní igbá kan àwọn kan ìkókó bá sàsùn ọ̀tọ̀ ni. Olódùmarè má jẹ́ aṣoore ṣe. Ṣùgbọ́n mo fẹ́ pe àkíyèsí wa sí nǹkan kan. Nǹkan yìí ò yẹ kó máa repeat ara ẹ̀. Àgbàlá Gabriel ń tọ́jú ọ̀pọ̀lọpọ̀, wọ́n ń ṣe tó lódùmarè rán wọn lóòótọ́. Àmọ́ àwọn àṣìṣe kéékèèké kan bẹ, n ò tó sọ̀rọ̀ fún yín o bàbá mi Àgbàlá Gabriel, ẹ má bínú. Àwọn àṣìṣe kéékèèké kan bẹ tó jẹ́ pé a máa ń ṣe ìṣọ́bẹ̀ yẹn. Bàbá, èmi ṣiṣẹ́, mo láǹfààní láti ṣiṣẹ́ pẹ̀lú Alhaji Oríyọmí Hamzat rí dáadáa. Alhaji Oríyọmí Hamzat ẹlòmíín wà tó jẹ́ pé tó bá wá sí ọ̀dọ̀ wa kí n sọ́bẹ̀ yẹn, ẹlòmíín jọ́ kẹta tó ti dé lọ̀gá tó rí bóyá ọ̀gá ń bọ̀ láàárọ̀ wá síbi iṣẹ́, àwa ti wá níbi iṣẹ́. Ẹni yìí tí wọ́n máa sùn nínú kọ́mpáǹdì ibi tí à ń lò, ó lè jẹ́ after 3 days. Ọ̀gá á rí ta lélẹ́yìí tó sùn síbi, ìjẹta ló ti wà níbí. Wọ́n á ní ìjẹta kẹ̀, kí ló ń ṣe, kí ló ṣẹlẹ̀, arábìnrin kí ló ṣẹlẹ̀. Wọ́n á wò ó, ẹ dákun bàbá mi, ẹ ràn lọ, nǹkan báyìí ló ṣẹlẹ̀, nǹkan báyìí ló ṣẹlẹ̀, tàmẹ̀dò ló kí nígbà ló ṣe. Ibo lẹ ti wá, ẹ̀kọ́ mo ti wá, nǹkan kan ìgbà lẹ́wà mi, kí lẹ̀ ń jẹ? Bàbá mi mọ̀ jẹ́ kankan, kíní kan, ìyá yìí náà ni ó ra kíní fún mi. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọọṣẹ́ tó ń bá Alhaji Oríyọmí náà ṣiṣẹ́, wọ́n já láàánú lójú. Èmi àti ra oúnjẹ fún ọ̀pọ̀lọpọ̀ tó bá wá. Ẹ sì mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èrò ẹni máa ń wá sọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat. Ẹlòmíín wá lè wà bẹ́yẹn, irú ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí, kó jẹ́ pé odidi oṣù kan ló máa lò ń bẹ̀yẹn, á máa jẹun, á máa mu. Kí ọ̀rọ̀ tó kàn tó rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wà nílẹ̀ tán fẹ́ dá lóhùn. Ó dìgbà tọ́rọ̀ bá tó kàn tán tó dá lóhùn. Ẹlòmíín sì ní wọ́n ti àtẹ́ǹdì sí. Àmọ́ bóyá ọ̀rọ̀ ẹ̀ jẹ mọ́rọ̀ hospital tó jẹ́ pé wọ́n máa gbé lọ hospital. Èmi náà wà nínú àwọn, mo jẹ́ kan náà àwọn tó máa ń gbé wọn lọ sí hospital. Nígbà tá a bá dé bóyá UCH nìbàdàn,
tá a gbé débẹ̀ wọ́n lè sọ pé ká tún wá níjọ́ báyìí wọ́n ti bẹ̀rẹ̀ ìtọ́jú fónítọ̀ ọ̀hún. Àǹfààní wà fónítọ̀ ọ̀hún láti sì wà ní ọ̀dọ̀ wa tó bá jẹ́ pé wọn ò gbá wọlé pé kó wà ní hospital síbẹ̀. Àbọ̀rọ̀ ilé mọ́ jẹ mọ́rọ̀ hospital kó jẹ mọ́rọ̀ pé ó sì ní sùúrù díẹ̀. Mo ì tí ì rí irú nǹkan tí ẹni yìí lè ṣe. Mi ò tí ì rí tàlájì lè sọ pé òun mú ẹgba òun nà. Mi ò tí ì rí irú nǹkan, mi kò tí ì ṣẹlẹ̀ rí. Àfi àwọn tó bá jẹ́ pé bóyá àwọn bọ́ìsì tó jẹ́ pé wọ́n jalè àbí wọ́n wá sí wọ́n pè wọ́n wá ṣe ẹjọ́ kan ní ọgbà ọ̀dọ̀ wa lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat. Tó bá sọ̀rọ̀ mọ̀nàmọ́ná irú eléyìí lè jẹ́ 40, ó lè jọ ọmọ ọ̀tá kó sọ pé òun lọ́mọ ọ̀tá. Ẹ sì mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ní tẹ̀lé Alhaji Oríyọmí tó jẹ́ pé wọ́n bá fún yàn gbà tí kan ó tọ̀hún ó mọ̀ gbàbẹ̀ mú mi ní oṣù mẹ́ta ó sì ń gbàbẹ̀ mú mi. Wọ́n correct ẹ̀ ní tó bá fún gbà tí a wọ 3D def daft àti dump èyí ọ̀tọ̀. Àmọ́ pé à ń tọ́jú èèyàn à ń ranni lọ́wọ́ à ń ṣe gbá ẹni yìí wá ní ẹ̀ṣẹ̀ kan a ní ẹgbàá nìkan fi máa tọ́jú ẹ̀ kí wọ́n nà kí wọ́n ṣe gbá eléyìí ò tọ̀nà. Ní ilé ìjọsìn àwọn ilé ìjọsìn kan wà tó jẹ́ pé wọ́n máa ń fi ẹgba wọ́n fi máa ń na àwọn ọmọ ìjọsìn. Ó wà bó ṣe wà ní ti Christian ló wà ní ti Mùsùlùmí bẹ́ẹ̀ náà ló wà lẹ́sìn àwọn àbáláyé. Àwọn bàbá kan wà tó máa ń tọ́jú wèrè. Wọ́n á mú ẹgba ṣẹ́ mọ̀ pé bí wèrè bá rẹ́gba kò sí bó ṣe fẹ́ ya wèrè tó ẹ̀rù àkọ́kọ́ bà díẹ̀. A máa sá fún bàbá yìí. Bàbá ó sọ pé àwọn àjànú ní sá fún àjànú tòun ẹgba ni. Bẹ́ẹ̀ bá wo iléèwé tán bá ti ń na ọmọ lẹ́gba jù ọkàn ọmọ ọ̀hún gan kò ní fẹ́ lọ léèwé mọ́ ní gbogbo ìgbà. Tó bá jẹ́ pé ó ti mọ̀ pé bóun bá dé léèwé lónìí òun ó tún jẹ gbà ọkàn kan ni ó fi lọ. Nígbà tí ó bá dé ọjọ́ míì tí ó tún lọ síléèwé ẹ̀rù ó tún bà á. Nígbà ó bá yá skul ọmọ kúrò iléèwé ọmọ kúrò lọ́kàn ọmọ díẹ̀díẹ̀ tó bá jẹ́ pé ọ̀gá wọn ti rorò jù. Ìsúnmọ́ ni là mọ̀ sí ẹni. Ó wà ní ilé ìjọsìn bẹ́ẹ̀ bọ́ bá fún yàn punishment gan bóyá ọjẹ́ akọrin ọpẹ́ nílé ìjọsìn wọ́n wá da ọkúnlẹ̀ báyìí sínú oòrùn. Onítọ̀hún lè má wá sí ilé ìjọsìn ní ọ̀sẹ̀ tó bá tẹ̀lé. Ó lè ti bẹ́ẹ̀ kó wọ́n lọ ilé ìjọsìn ọ̀hún mọ́. Bàbá Àgbàlá Gabriel n ò bóyín o. Ẹ jẹ́ á wò ó. Muyideen tá à ń sọ̀rọ̀ yìí kì í ṣe born again Christian. Àánú lórí gbà Olódùmarè sì lo bàbá Àgbàlá Gabriel fún Muyideen. Wọ́n ṣe wedding fún wọ́n kọ́lé fún wọ́n tún gba ṣọ́ọ̀bù fún ó ń gbé nígbé ayé àlàáfíà. Nítorí pé mo wo program ọmọkùnrin kan láìpẹ́ yìí tó sọ pé wípé wọ́n rán Muyideen ni àwọn kan ló ṣe set up yẹn nǹkan kìí ṣe gbogbo nǹkan ní set up. Mo sorry láti sọ lóòótọ́ ibi téèyàn ò sí Ọlọ́run ọba wà ń bẹ̀ àmọ́ kìí ṣe gbogbo orú nǹkan báyìí ní set up. Tá a bá wo ọ̀rọ̀ Muyideen dáadáa yàtọ̀ fún pé Muyideen yìí kò tí kìí ṣe born again débi pé kó dé ṣọ́ọ̀ṣì kí wọ́n nà kó dẹ̀ understand pé ọ̀dà wọn bá wọn wí náà ni kó sì gbàgbé ń bẹ̀. Bí wọ́n bá nà lẹ́ẹ̀kínní bí wọ́n bá nà lẹ́ẹ̀kejì bí wọ́n bá nà lẹ́ẹ̀kẹta tó bá yá yóò mọ̀ rò díẹ̀díẹ̀ pé kí ló dé náà ṣé torí bá ń ṣe ni lóore àṣe ni lóore. Bóyá bí wọ́n sì ṣe ń nà bóyá wọ́n tún nà lójú ìyàwó ẹ̀. Ẹlòmíín wà tó jẹ́ pé kì í fẹ́ kán disgrace òun lójú àwọn èèyàn.
tá a bá wò ó dáadáa, Muyideen yìí kò wà òkè. N ò rò pé ọpọlọ ẹ̀ pé dáadáa. Bó bá jẹ́ṣẹ̀ ní k'Olódùmarè ó dáríjì mí, ìbójú bí tèmi fi kọ́kọ́ wo ọ̀rọ̀ nù. Ó nídìí ìtọ́jú, ó nílò kí wọ́n máa bá sọ̀rọ̀ dáadáa, ó nílò àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́. Tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́pọlọ wọn ò pé dáadáa, wọ́n bá délé, wọ́n bá mọ́pọ̀lọpọ̀ wọn délé ìwòsàn, wọ́n sọ pé tán bá diagnose, tán bá ṣe àyẹ̀wò fún wọn, wọ́n sọ fún àwọn tó ní onítọ̀hún pé ẹ máa bá ẹni yìí ṣeré ni, nítọ̀rọ̀ ẹ̀ gbà rèé, ẹ máa bá ṣeré, ẹ máa rẹ́rìn sí i, ẹ jẹ́ káwọn èèyàn máa pọ̀ lágbègbè ọ̀dọ̀ ẹ̀. Irú ẹni báyìí tó bá jẹ́ pé ẹgba ni wọ́n fi ń ná láàárọ̀ lọ́sàn-án lálẹ́, ní tó ń ṣe yóò máa pọ̀ sí ni. Nítọ̀rọ̀ ẹ̀ gbà nù ló fi jẹ́ pé kì í ṣe gbogbo nǹkan ni spiritual. Àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé ìtọ́jú ni lọ́pọ̀lọpọ̀ nǹkan míì. Káwọn èèyàn wà láyìíká ẹ̀ kí wọ́n máa bá sọ̀rọ̀. Tó bá yá, ọpọlọ ẹ̀ ó máa pé díẹ̀díẹ̀. Ṣùgbọ́n eléyìí ká tì í mọ́bì kan, ó yá gbà nǹkan kan, gbàtúnṣe ẹ má jà máa tanra wa. Ọ̀rọ̀ Muyideen yìí lóòótọ́ ó fẹ́ sọ Àgbàlá Gabriel lẹ́nu, àmọ́ bàbá gangan n ò tó correct yín o, bàbá Àgbàlá Gabriel. Ọmọ sọ́rí, ó kù díẹ̀. Muyideen yìí ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ pé ká nà ká ṣe gbá, ó tó kó ṣe nǹkan tó ṣe. Bó ṣe lọ ń sọ fún àwọn èèyàn káàkiri pé bàbá ló ṣe gbá báyìí, bàbá ló ṣe tàmẹ̀dò, wọ́n gba ìyàwó òun, wọ́n ṣe gbá, gbogbo wa la mọ̀ pé kò rí bẹ́ẹ̀. Àmọ́ ibi tí wọ́n gbà wọlé sí lára nù, ibi tí wọ́n gbà wọlé sí Muyideen lára nù, káyé ọmọ mú wa. Muyideen ní pọ́blẹ́mù yẹn tẹ́lẹ̀, bàbá ní òfura. Àmọ́ bí pọ́blẹ́mù yẹn ṣe wà lára ẹ̀, ọgbà kìí ṣe nǹkan tó jẹ́ pé ojú ẹsẹ̀ náà ni ó kúrò lára ẹ̀. Kìí ṣe nǹkan tó jẹ́ pé ẹgbà lè mú kúrò, nítẹ̀gbà tún lè dákun ni. Bí wọ́n bá sì febi pájù, ó lè ṣe tí òye ó ṣe. Ẹ má bínú, wọ́n tún fọ̀rọ̀ Alhaji Oríyọmí ṣe àkàwé. Ó lọ́mọbìnrin kan tí a rí lẹ́gbẹ̀ẹ́ títì níjọ́ kan, òun pẹ̀lú ọmọkùnrin kékeré bí ọmọ ọdún kan àbí méjì, bí ọmọ ọdún kan lọ́wọ́. Ó sùn ẹ̀gbẹ́ títì, ó gbé fóòmù síbẹ̀, pọ́ọ̀tì ìdáná gbogbo ẹ̀. Àwọn tó bá jẹ́ òṣìṣẹ́ Alhaji Oríyọmí Hamzat nígbà tèmi wà pẹ̀lú wọn, wọ́n ò mọ̀ rántí. Àwa la lọ fi mọ́tò gbé níbi tó wà, tójò ń pa tóòrùn ń pa lójoojúmọ́. Nígbà tá a gbé, ọ̀gá ní ká gbé wá sí ọ́fíìsì. A gbé dé ọ́fíìsì, ọ̀gá ló gbalé fún un. Tó fẹ́ máa ṣe, wọ́n gbalé fún síbẹ̀ pẹ̀lú ọmọ. Kódà wọ́n fọmọ ẹ̀ sí ilé ìwé kó máa lọ ilé ìwé, kó lọ rèé máa mọ́ ọmọ ẹ̀ lọ́sàn-án. Ọ̀gá ní tó bá fẹ́ kó wá máa béèrè lọ́fíìsì ibi tá a gbalé fún sí, kò jìnnà síbi tí ọ́fíìsì Àgídìgbò wà. Tọ́mọbìnrin yìí bá ti wá láàárọ̀, ọ̀gá fún lówó. Ìgbàkúgbà làwa náà máa ń lọ bẹ̀, tọ́gá ò ní ká fún ní nǹkan, wọ́n ra nǹkan fún un, gbogbo tí ó tún máa lò wọ́n rà fún un. Ṣùgbọ́n ọmọbìnrin yìí, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mò ń wò ńgbà náà lọ́hùn pé ọpọlọ ọmọbìnrin yìí ò pé dáadáa. Ó lóun ò lọ́kọ, ọkọ òun ti sá lọ tipẹ́, ó sì ti fò òun lẹ̀. Ṣùgbọ́n àgbálẹ̀ fún à ń tọ́jú ẹ̀. Ọpẹ́ nìròyìn dé ọ̀dọ̀ wa pé ọmọbìnrin yìí máa lọ ṣiṣẹ́ aṣẹ́wó lálẹ́, àfọ̀mọ́lẹ̀, á jáde lọ́rùn ẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Oríṣiríṣi àwọn ìwà burúkú ló ń hù nínú ilé tí a gbà fún, tí wọ́n sì ń kọ̀m̀pléènì. Ọ̀gá pè wá sí ọ́fíìsì, wọ́n ní ká lọ gbé wá, a lọ gbé wá. Nígbà tá a gbé dé ọ́fíìsì, ọ̀gá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ní ń ṣẹlẹ̀, ó ní kò sí. Wọ́n ló dà, wọ́n fẹ́ kọ́ ọ máa ṣiṣẹ́. Iṣẹ́ wo lo fẹ́ máa ṣe? Ó ní òun tiẹ̀ ṣiṣẹ́,
òun fẹ́ kán fún òun lówó ni òun fẹ́ máa tajà, wọn ò rántí ọjà tó lóun fẹ́ máa tà mọ́. Èló ni ká fún ọ? Ó dàbò dákọ 4 million naira. Ibẹ̀ lèmi tún ti wò pé ọmọbìnrin yìí ò gbádùn. 4 million naira. Àwọn ìwà kan ń bẹ tọmọbìnrin yìí ti wù tó jẹ́ pé ó yẹ kó gà kì mọ́lẹ̀ ni kó kọ́kọ́ fún un nígbàjú. Kò sẹ́ni tó fọwọ́ kan ọmọbìnrin yìí. Sùúrù la fi sọ̀rọ̀ ẹ̀. Wọ́n tún fìgbà kan dáríjì pé ká sì wò díẹ̀. Ìgbóyà tó di pọ́ fẹ́ máa dáràn sọ́gà lọ́rùn ládùúgbò tí wọ́n fi sí. Àgbé lọ sí Women Affairs nìkan ọ́fíìsì kan tó ń bẹ ní secretariat. Wọ́n lọ rèé handover ilé wọn lọ́wọ́ níbẹ̀ kí wọ́n lè máa ṣètọ́jú ẹ̀ ń bẹ̀. Ní tí mo mọ̀ pẹ̀lú ọmọbìnrin ọ̀hún, ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ mo mọ̀ pé ó tún ju ti arákùnrin Muyideen tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ yìí. Bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà? Lóòótọ́ experience ju experience lọ lẹ́nu iṣẹ́ yìí. Oríṣiríṣi nǹkan lójú èèyàn sì ń rí. K'Ọlọ́run má jẹ́ á ṣe oore tó jẹ́ pé yóò sún wa débi tí ọ̀dà. Àtúnṣe ni àbá ṣe lórí ọ̀rọ̀ yìí. Kì í ṣe pé kàkà mọ́ jáde ká máa bú Àgbàlá Gabriel, ká máa bú gbá, ká máa bú àwo. Ẹ jẹ́ ká gbà pé Muyideen ní ọpọlọ ẹ̀ ò pé dáadáa. Mo sì ti sọ nínú ètò tí mo kọ́kọ́ ṣe síwájú, mo sọ pé ohun tó ṣẹlẹ̀ sí Muyideen yìí, wọ́n ti bí ọpọlọ ẹ̀ wọlé sí lápadà ni. Ó lè ti ní mental problem rí ní gbogbo ìgbà tó wà ní ìgboro. Àbí kó jẹ́ pé ìrònú ti pọ̀ fún jù nígbà náà lọ́hùn-ún. Ṣé mọ̀ pé bí ìrònú bá pọ̀ jù fẹ́yàn. Nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń rìn lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ má jẹ́ ń tàn yín, 60% ló ti ní mental problem tí wọn ò sì mọ̀. Bẹ́ẹ̀ bá jókòó tẹlòmíì inú BRT tẹ́ bá wo ojú ẹ̀ báyìí tó bá ṣíyín hàn yín tó sáré ṣíyín hàn yín kí á lẹ́gbòójú yín kò. Bẹ́ẹ̀ bá dàrin ìgboro l'Ékòó, bẹ́ẹ̀ bá rẹ́ni tó wọ ṣúùtù dáadáa tó fi táì sí tó múra dáadáa tó ṣe bí ẹni tí ń lọ sọ́fíìsì, bẹ́gbin kékeré kan bá ta lé ní bus stop lásán, ojú yín ní ọ̀sẹ̀ sáré yán ṣúùtù sílẹ̀ tí ó fi fatá ìyọkù lọ́rùn tí ó ní àbí wèrè ní yá ẹni tí ń bá fún ẹni upper cut lọ́rùn ọrùn ẹ̀ á knock yá ẹ̀ wò mí dáadáa kí á lẹ́ ṣàṣẹ́yìn. Ẹ má jẹ́ ń tàn yín, nǹkan bẹ́ẹ̀ bá tẹlòmíì mọ́lẹ̀ nu BRT ìgbà náà lẹ́ mọ̀ pé tó bá yán yín sí yín bí ajá ni ó ṣe ṣe. Ẹlòmíì wà tó jẹ́ pé ìgbà téèyàn tó súnmọ́ tí nǹkan ṣe tó kú, ìgbà náà ló ti ní mental problem, ṣùgbọ́n yóò mọ̀ gbé kiri nǹkan, ó mọ̀ ṣẹlẹ̀ sí díẹ̀, yóò mọ̀ ṣe díẹ̀díẹ̀. Ìwà tẹ́lòmíì ń wù nígboro kì í ṣẹ̀bi ẹ̀. Nǹkan ṣe ṣùgbọ́n pọ̀lọpọ̀ ò mọ̀. A sì ní máa fi oògùn kinní kan ká máa fi wo kinní kan. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Muyideen bẹ́mi ṣe rò ó kì í ṣọ̀rọ̀ pé ká na ni. Kì í ṣe ọ̀rọ̀ pé ká febi pa ni. Kì í ṣọ̀rọ̀ pé ká gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹni ká sọ pé kíyàwó ẹ̀ máa lọ bẹ̀. Nǹkan míì ni ó máa rò torí ìrònú rẹ̀ ti yàtọ̀. Ìrònú ẹ̀ ò bá tayé mu. Mo sì sọ lẹ́ẹ̀kan, inú ayé ò lè dùn àwọn tí bá jẹ́ ọ̀tá ẹ̀ bóyá ó ní ogun ìdílé kan. Ẹ má jẹ́ ń tàn yín, inú wọn ò lè dùn sí kó ṣe àṣeyọrí bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ pé ẹni ilẹ̀ ni, ẹni tó jẹ́ pé kò ní ìrètí mọ́, ṣùgbọ́n tó Olódùmarè wá gbéga tó gbé lékè lójijì. Ọba jẹ́ páwọn ọ̀tá kan ló sún débi tó wà tẹ́lẹ̀, wọ́n tún padà múṣẹ́ ẹ̀ sí ibi tí wọ́n gbà yọ sí Muyideen nínú. Gbogbo àwa tá à ń sọ̀rọ̀ sí bàbá Àgbàlá Gabriel, àkókò ní ìṣòro ṣe. Ojú tí bàbá fi wò nù, ẹ má jà bú bàbá. Oore ni wọ́n ń ṣe. Àti rọ́pọ̀lọpọ̀ ẹ̀mí tó Olódùmarè ti gba ọwọ́ wọn gbàlà. Àti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ti jẹ́yàn láti ara bàbá yìí Àgbàlá Gabriel. Ẹ jẹ́ á gbà pé iṣẹ́ tó Olódùmarè rán wọn wá sílé ayé láti wá ṣe nù. Kò sì sí béèyàn ṣe lè ṣerú eléyìí nílé ayé
tí ò ní àwọn challenges kọ̀ọ̀kan. Kódà bí bàbá gan ṣe wà àwọn Àgbàlá Gabriel, kì í ṣe gbogbo èèyàn nínú rẹ̀ ó dùn sí bàbá yìí, kì í ṣe gbogbo èèyàn nínú wọn ó dùn sí àwọn tí wọ́n ń tú sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó jẹ́ pé ká ràn wọ́n lọ́wọ́ lógun ayé wọn, tí bàbá bá sì ti ràn wọ́n lọ́wọ́ tán, àwọn kan ló bá ọ̀rọ̀ wọn débi tí wọ́n wà, àwọn VIO àdúgbò wọn fẹ́ fèsì bàbá yìí, gbogbo ọ̀nà ni wọ́n fi fẹ́ máa dáràn bọ bàbá lọ́rùn. Olódùmarè ọba ò sì ní fún wọn ṣe. tó lórí ọ̀rọ̀ ìyàwó ti Muyideen, a lè bù, kì í ṣẹ̀bi ẹ̀. Nínú fídíò ẹ̀ tí mo wò, ó kúnlẹ̀ ń pariwo pé ẹ gbà mí o, gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà wá, ẹ má bínú, ẹ má jà tún padà sẹ́sẹ̀ àárọ̀, ẹ má ṣe. Kò sẹ́ni tó fẹ́ jìyà láyé, ẹni ẹlẹ́ni sì ti tọ́lé ọlá wò díẹ̀, ó ti rí bó ṣe dùn tó. Kìí ṣe pé ń fẹ́ Àgbàlá Gabriel, òun náà fẹ́ kí ìdílé òun kó máa lọ bó ṣe ń lọ dáadáa tẹ́lẹ̀ ni. Àmọ́ gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ bàbá Àgbàlá Gabriel, ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat, ẹ dákun, àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá tí wọ́n ti ń dá sọ́rọ̀ yìí, ẹ jẹ́ kọ́rọ̀ yìí kó lọ bẹ́ẹ̀. Ká látúnṣe ó ṣàtúnṣe, kẹ́lẹ́bi ó sì mẹ̀bi ẹlẹ́bi. Èmi ò dá ẹnikẹ́ni lẹ́bi o, mo ò dá ẹnikẹ́ni lẹ́bi, mo ò tó dáyàn lẹ́bi. Olódùmarè nìkan lọba tó rí gbogbo nǹkan tẹ́dá ò rí nílé ayé. Olódùmarè ó nìkan ló mọ nǹkan tí ẹ̀dá ò mọ̀ nílé ayé tá a wà yìí, ẹ má jẹ́ ń tàn yín. Ẹni tó bá sì ṣókùnkùn sọmọ ẹ̀dá dámọ̀ sọmọ aráyé, ẹni tó bá ṣókùnkùn sọmọ aráyé, ẹ má jẹ́ ń tàn yín. Olódùmarè ọba, ó mọ́lẹ̀ sí Olódùmarè kedere ni, gbangba gbangba báyìí ni níwájú Olódùmarè. A ní sọ̀rọ̀ gbẹ̀ṣẹ̀, ọ̀rọ̀ tá a sọ tá a fi ṣe Olódùmarè ọba tó dá wa sílé ayé. Olódùmarè wọ̀n ní já sọ, kí gbogbo wa ká mọ kíyèsí ọ̀rọ̀ ẹnu wa. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mo ń lọ mo tún bọ̀, ẹni tó bá sọ pé kémi ọ lọ kí n má bọ̀ ni wọ́n wà dé inú òní dé bá láṣẹ Èdùmàrè. tó